àtijọ́ wà ní bátù tó bátù jẹ́ àjọ wo ta ni ìwọ wá ní tí wọ́n bá pa mí tí wọ́n bá rán mi lẹ́wọ̀n kí gbogbo dúkìá rẹ̀ ọ̀tán sí lórí kíni kí lèmi àti ẹjọ́ ń fà gbogbo ara tó o bá lọ fẹ́ dá mo rẹ́dì fún ẹ mo retí ẹ Taofeek mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ó ní wọ́n mọ̀ sọ pé kí ló dé tálàjà tún lọ competition èmi kọ́ ni mo kọ́kọ́ kọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ Taofeek ló ti gbé ìgbésẹ̀ yẹn obìnrin accountant yín nígbà tí àwọn olórí ibú tí wọ́n lọ pa sẹ́nu ọ̀nà géètì ẹ̀ tí mo wá pè ọ́ níjọ́ kẹta láti kí ẹ pé ẹ mọ̀ pẹ̀lẹ́ tóbìnrin ló fún rẹ problem jàre gbàgbé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn dáa lẹ́nu ẹni tó pẹ́ mi níbẹ̀ lára tiẹ̀ náà ọjọ́ tí bàbá wọn Muyideen Ajani bá lò jáde láyé ọjọ́ yẹn àti ìgbé wọn lẹ̀ bí driver ṣe já mi lẹ̀ tán mú kí àwọn èèyàn lọ ǹjẹ́ kí mo bá ń pe sheikh Akeugba Gold ọba ní ìwọ láyé òun ò ní kí ọ láyé àfi tí wọ́n bá ń kíra lọ́run lókù ibi mo ti wá fún lésì nìyẹn mo ní orí pò ní làákàyè kódà ó lérí yẹn débi wípé tí òun ọba ná gbogbo ohun tó ní ẹ̀mí wọn yà lọ sí ni mo ní ṣé Taofeek wà òkè ara abo ní bá wípé ta ló fún ní Audacity èmi. kọ eléyìí òun náà ni petition tí mo kọ mọ́ Taofeek Akeugba Gold tí mo kọ mọ́ lọ sí ọ̀dọ̀ àwọn DSS mo fẹ́ ṣàlàyé kí ló fà á àwọn àgbàlagbà wọn á ní ìṣẹ́kì déédéé ṣẹ́ kí ló ṣẹlẹ̀ alájọṣe la mọ̀ yín sí mùsùlùmí ìjọmọ̀ ìyá òun la mọ̀ yín sí ṣẹ́rí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè máa bá ẹni tí ò sọ́lọ̀ lára rẹ̀ gbé àbí èèyàn lè máa bá ṣe ṣaitan tó jẹ́ wípé a máa control wọn ẹ wáyà kan náà al-Qur'an ọlọ́run ní bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní alladhina amanu yuqatiluna fi sabilillah ó ní walladhina kafaru yuqatiluna fi sabili taghut ó wá ní waqatilu awliya ash-shaitan inna kayda ash-shaytani kana da'ifa ṣẹ́rí kò sí ní tó ṣe sábàbí ọ̀rọ̀ yìí tó ju ìlara lọ àbòsí kẹ́nimọ́ni àìnítẹ́lọ́rùn àìgbàfọ́lọ́run lórí ntọ́lọ́wọ́n bá ṣe fún yàn ṣẹ́rí ní àwọn some years back òun ni series of people máa ń sọ fún mi bí ìkórira àti ẹ̀mí tó dọ̀tí bó ṣe wà lẹ́mìí Taofeek sí mi wàláì mi kì í gbà kí n ní ìtumọ̀ kankan sí mi torí pé bí èèyàn bá ti lè ṣe dáadáa sí mi gbangba èmi ìbéèrè bóun ni kọ̀rọ̀ rẹ̀ ṣe rí èmi ò kí ń tọpinpin ọlọ́run náà ni wala tajassasu kì í jẹ́ kí n ka àwọn iṣẹ́ yẹn kì í jẹ́ kí n kà á sí títí tó fi di àwọn àsìkò tí àwọn blackmailing lẹ́yìn blackmailing tó go viral yẹn èyí tó wá láàrin èmi àti baba isianu baba astafula ọlọ́run níjó rápadà sí ibú baba isijaba láàrin èmi àti baba fahima yẹn aburú tí ó ṣe yẹn tó jẹ́ wípé wọ́n ti fabricate ọ̀rọ̀ tí wọ́n ti doctor ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ mú rí pé àwọn ọ̀tá ò sinmi wàhálà wọn àdákẹ́ oríṣiríṣi ọ̀nà òun ni wọ́n ń gbé wá tó sì jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọkùnrin yìí máa ń fi rẹ̀ hàn gẹ́gẹ́ bíi pé èèyàn tó dáa lòun àfi ìgbà tó tó mọ̀ọ́mọ̀ fi àwọn ìṣesí burúkú tó fi tú rẹ̀ fún ó ti wá pẹ́ tí mo ti gbọ́ káwọn yẹn ti ń sọ sí mi létí pé ọkùnrin yìí ó ti lọ competition mọ́ yín o ọkùnrin yìí ó fẹ́ kí wọ́n wá gbé yín o Alhaja Kaola ẹ try láti wà very careful nípa ọ̀rọ̀ Taofeek o mo ní kò lè ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n sọ pé mo ṣe fóun èmi rí òkè ń jọ lóde àìlóde jálàbí mi ìbọn ṣe jálàbí yìí kẹ́kẹ́ èdè mi rẹ́ pọ̀ lẹ́yìn salamu alaikum wa alaikum salam kálukú ń ṣe jihad ẹ̀ Allah ni waltakum minkum umma yad'una ila alkhair wa ya'muruna bil ma'ruf mo kàn make sure wípé mo máa ń fi àwọn kẹlímọ̀tì kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan òní mo fi máa ń study irú ẹni tó jẹ́ látara bó ṣe máa ń ṣe níbi àwọn ọ̀rọ̀ yẹn báwọn yẹn ṣe wá pè mí sọ̀rọ̀ mi kì í ka ọ̀rọ̀ yẹn sí ẹ rí i pé ní àìpẹ́ lásìkò tí ò tí ì pẹ́ olóran ọmọ ẹlẹ́ran tí ń bẹ ní Amẹ́ríkà yẹn ọmọ ẹran yẹn tó ní kó máa bú mi ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́mọ èèyàn ọ̀bọ̀ sí kinní tí ọmọ bú mi ó tún sọ categorically wípé òun lòun sọ pé kọ́mọ yẹn ọmọ bú ẹ intention rẹ̀ ní ìmọ̀ títí tó fi di àsìkò tí kò súnmọ́ wá láàrin bàbá wa àgbà Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí wọn àti inú ìlú tí mo fi gbéra láti lọ Ògbómọ̀ṣọ́ ọjọ́ tí mo ti lọ Ògbómọ̀ṣọ́ yẹn ọjọ́ yẹn làwọn èèyàn ti sọ fún mi plan tí Taofeek ń ṣe lórí mi mo ní kí ni mo ṣe fún kí lẹ̀ṣẹ̀ mi ìsọ̀rọ̀ tó implicate lọ́dọ̀ imam ìsọ̀rọ̀ tó implicate ẹnikẹ́ni Ọlọ́run ló sọ wípé innamal mu'minuna ikhwa ó ní faslihu bayna akhawaykum ẹ̀yin yẹn bá mi share program yìí nítorí Ọlọ́run ẹ bá mi share rẹ̀ kẹ́ bá mi love ẹ̀ kẹ́ bá mi like ẹ̀ oríire yín àtàlùbáríkà yín ò ní dín ọlá Nabi Muhammad mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ó ní wọ́n mọ̀ sọ pé kí ló dé tálàjà tún lọ competition èmi kọ́ ni mo kọ́kọ́ kọ́ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ Taofeek ló ti gbé ìgbésẹ̀ yẹn ọ̀nà tó wá ń gbà
ó ní ọ̀nà tó jẹ́ wípé ó ní kí àwọn èèyàn ó plan pẹ̀lú èèyàn débi pé ó tó bí ẹ̀mẹrin ẹ̀márùn tí ń ṣe meeting wípé bí òun ò bá lé mi kúrò láyé tóun ò bá ṣe mí ní ṣùtá kí wọ́n kọ́ lòun bastard kódà òun ò ní kọ́ kí dúkìá àwọn tán sí ẹ rí i pé ọmọnìyàn tí bá ń sọ ìyẹn tó desperate tí desperation bá ti wá kò sí irú aburú tó ń tiyàn lè ṣe ẹ mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀ wọn kì í ní ẹ̀rí ọkàn tí ṣaitan bá ti gbẹ́ ẹ̀mí wọn ọjọ́ tá nàbí wa sallallahu alayhi wa sallam tọ́lọ bèè tóun àti ṣaitan wọn jọ ní conversation ó wá béèrè pé wo èṣù bóun ló ṣe máa ń ṣiṣẹ́ èṣù lẹ́ni tóun bá ti fẹ́ lò láti fi ṣe aburú fọ́mọ nìkejì òun ó gbọ́ orí rẹ̀ látòrí títí dé ẹsẹ̀ rẹ̀ òun ò ní jẹ́ orí náà rí nǹkan míì àyàfi kó sí ọmọ nìkejì yẹn láburú ó dìgbà tó bá tó ṣe tán kí òun ó tó jáde lára rẹ̀ kó tó wá mọ ẹnì kan ò sì gbọdọ̀ sọ pé kálábùrú ṣe wò anabi wa sallallahu alayhi wa sallam ó ní ṣọ́ra má jẹ́ kí wọ́n pa ẹ́ ayé yìí ti gbẹgẹ́ àwọn èèyàn desperate gan nínú ayé ẹ sì mọ èèyàn mọ́ ojú òsè fi mọ̀ wà ẹ̀dá àwọn àbọ̀ látọ̀dọ̀ bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ níjọ́ náà ó ní aago wọlé wọ́n bá ń bi mí wípé ẹ̀ ló alájà ta ló fún ẹ ní audacity láti lọ ọ̀dọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé mi náà tiẹ̀ pé ọlọ́run bá gbàyà Sẹ̀límù lẹ́rú ó ní ẹ pé mo ní ta ló sọ̀rọ̀ yẹn ó bá sọ fún mi ẹni tí ń sọ ó ní Taofik Akeugba Gold mo ní ṣé Taofik wà òkè ara abo ní bá wípé ta ló fún ní audacity èmi ṣé kò mọ̀ wípé ọ̀gá àwọn ni mo jẹ́ nínú dáwà ni wàláhì tàláhì tí wọ́n bá ń sọ pé authority kì í ṣe mùjámálà authority lèmi o ọmọ àwọn àgbàlagbà ni mí ọmọ ìpìlẹ̀ ni èmi èèwọ̀ ni ẹnu rẹ̀ kéré sí ẹnu rẹ̀ lọ́nà mẹ́wàá ó kéré sí kó sọ pé má dá sọ́rọ̀ ẹ̀sìn ṣé èmi nínú rẹ̀ ń bí ni àbí ṣé èmi ló ń bínú ẹ̀ ni àbí ẹ̀yin bàbá wa tí mo lọ sálámọ̀ sí wọ́n sì gbà mí lálejò àwọn nìkan kọ́ ni wọ́n kọ́ gbà mí lálejò bàbá wa Ọba Ògbómọ̀ṣọ́ bákan náà òun náà ní inú ilé wọn bákan náà ní ìmáàmù fúnra wọn ní ìgbàlejò tó dáa ọlọ́run bá àlékè ọlá sí mọ̀ọ́mọ̀ ṣàánú wa ẹ̀yin ò dúró ń lọ bẹ́ẹ̀ ń bínú ṣáájú kéèyàn tó wáyé òun ní ìgbà tí Sheikh Labib Lágbàjì tí àáfàá yẹn lọ sí Ìníṣà lọ yanjú fìtínà tí ń bẹ láàrin àwọn aráàlú àti mọ́sálásí ó bí Taofik nù gá ọjọ́ yẹn lẹ́rú ẹ̀ ti bà mí ó bí nínú débi pé ó mú mára tì èmi pé kẹ́mi ó congratulate ẹ̀ pé gbogbo àfa àmọ̀ kú oríire àmọ̀ dúpẹ́ ti Ìníṣà yìí ọba ni wọ́n ránṣẹ́ wọ́n rán Labib ṣẹ́ àwọn ti gbégbèsè yẹn mo ní béèjò bá rí aṣọ àbí bá rọ́ṣọ mọ́dì tá a ròdì má sọ kíjọ ọmọ sáà mọ́ ti gbófo n ta nídìí yẹn mo láti tẹ̀ pa fóònù mi ì bá sọ̀rọ̀ títí torí inú ti ń bí mi. ṣé wá rí n tó wà ń rò tó fi wá ń ṣe meeting upon meeting lórí pé kí àwọn kan wá gbé mi débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìwọ̀nba ní ọkàn mi balẹ̀ mọ́ pẹ̀lú wípé o pera rẹ lẹ́ni tó gbèsè Ọlọ́run lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ dákẹ́ irú ẹ̀ ẹni tó bá ní òye nítorí pé àwọn aláburú tí wọ́n bá ń support ẹ̀ ọ̀nà wọn mọ̀ pé kí ló dé tí ò ké gbàjáre kò sí ké gbàjáre ń bá lọ́nbọ̀lá mọ̀tẹ́lẹ̀ yìí ti wá Ọlọ́run ṣe wá lẹ́ni táburú ó ṣe kó ṣàánú wa èyí wà ń bẹ̀ tó jẹ́ wípé kódà ó lérí yẹn débi wípé tí òun ọ̀bá ná gbogbo ohun tó ní ẹ̀mí wọn yà lọ sí ni pé kò sí ń tọ́jọ́ wípé òun ò ní fi ara ní kàfílà wípé òun ò ní lé ọ̀tá kàfílà kúrò láyé mo wò pé dáhìn ẹni tí ń pèpè kí ló ṣẹlẹ̀ kí ni tó wà láyé ọ̀hún náà tó pọ́n ayé tí ò ní ìtumọ̀ àwọn àgbàlagbà wọn ní ayé dùnìyà kálùmínà kọ́lé wà á sì kó azẹ́lùmínà zọ kí ló wà ní ayé tó wá ṣe é pọ́n to that extent ọ̀rọ̀ yẹn kò tún ní mánà títí di ìgbà tí Olúwa Ọba àlékè ọlá ní kí lọ kí Malam Yusuf ní Ìlóbù kó kẹ́yìn bàbá rẹ̀ ó wá di àsìkò tí Ọlọ́run kádàrá kí Saheed Shittu ó bẹ̀ mí pé kí n má bínú bẹ́ẹ̀ mi ṣe rí kò sí irú ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun má jẹ́ rẹ́ni tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ni tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ni tí ó pa mí o ṣàánú mi o má jẹ́ wọ́n pa mí lọ́mọ má jẹ́ wọ́n pè mí náà o kò sí irú ẹ̀ṣẹ̀ tí èèyàn lè ṣẹ̀ mí láyé tó yàtọ̀ sí tí mo wí yẹn wàláhì tó lè dùn mí èmi ni Saheed bà lórúkọ jẹ́ èmi ló blackmail nínú gbogbo àwọn tí Saheed gbìyànjú fún lájẹ́ wípé kí wọ́n má exist mọ́ èmi kan Ọlọ́run kó sàlékún àlùbáríkà bàbá wa Sheikh Habib àwa méjèèjì yẹn ó fèsì wa tààrà àwọn àsìkò kan sì wà tó jẹ́ pé ìwọ àti Saheed yìí 5 and 6 ní nígbà tí Saheed ń ba orúkọ èèyàn jẹ́ tààrà ìwọ ló ń ràn lọ́wọ́ o dẹ̀ sponsor ẹ̀ kódà ọbọ̀ sórí afẹ́fẹ́ tó ní ọ̀rọ̀ rẹ̀ dàbí Umar ni kò gbọdọ̀ mọ́ fèsì àwọn èèyàn kan ṣé nígbà tí irú ẹni bẹ́ẹ̀ wá lóun ò bú yàn mọ́ òun ọ̀bẹ́nikẹ́ni ló kọjẹ́ mọ́ òun ti rọ̀ Ọlọ́run ti ní kí wàásù ó ṣeun òun ti gbà ṣírú ẹni bẹ́ẹ̀ kémi ọ wálé mi ò ní foríjì èmi èsì èèyàn báwọn ntí kẹ́lìmọ̀ kan bẹ táwọn èèyàn mọ bó ṣe ní gírafìtì tó òní dákunjọ ọmọ ìbínú yìí ní ṣe bẹ́ẹ̀ mọ́ ibà àwọn àgbàlagbà náà wí bẹ́ẹ̀ ṣurutu tawba Ọlọ́run náà ṣàlàyé ọ̀rọ̀ tawba fún wọn Al-Qur'an ẹni tó bá ní ọkàn Ọlọ́run kò gbọdọ̀ mọ́ ní ẹ̀mí ìdáríjì dandan ni fólóríire láti máa dáríjì ẹ̀dá ẹgbẹ́
àti ìgbà yẹn ni mo ti wá dáràn tó lágbára lọ́dọ̀ Taofeek, àti ìgbà yẹn ni mo ti dáràn tó ní agbára lọ́dọ̀ Taofeek. mo rí i pé ọ̀rọ̀ yìí ó ti lágbára ju bá a ṣe ń rò lọ. èmi ò dẹ̀ change mind mi. àwọn tí Olúwọba àlékè ọlá tó ti mọ̀ọ́mọ̀ rọ̀ mí fún yẹn, èmi ni mo mọ iye tí mo ná, wàláì kìí ṣe mùjámọ́lá o. èmi mo mọ iye owó tó jáde ní àpò mi nítorí pé ọ̀rọ̀ Saheed. èmi náà mo sì ní ọ̀dà, kódà yìí ìgbà kọ́bọ̀ nínú tí mo ná, yìí sì gbà kọ́bọ̀ lọ́wọ́ Saheed Shittu. Alhamdulillahi Rabbil Alamin. àti ìgbà yẹn mo ti wá dáràn tó tóbi lọ́wọ́ ẹ̀, lo ti wá ń tẹ̀lé mi kí, lo ti wá sọ mí dẹ́n tó stay. ó wá sọ̀rọ̀ rẹ̀ di champion, ó sọ̀rọ̀ rẹ̀ di champion débi wípé ó ti gbàgbé wípé o ò níran rárá tó mi. authority lè mi, àwọn tó pilẹ̀ ẹ̀sìn ni wọ́n bí mi, àwọn àtìrandíran mi bíi 50 wọn ṣẹbọ rí. ìlú tí Islam ti wá ibẹ̀ làwa ti wá. rọ́bìtọ̀ tí wọ́n ń lo ète wípé ìwọ́n fẹ́ gba ìjọba rọ́bìtọ̀ lọ́wọ́ àwọn bàbá ní South West. rọ́bìtọ̀ yẹn àwọn tó ní ọgàn ọmọ ìgbà tó pilẹ̀, àwa tí àwọn tí ń bí àwa ní pilẹ̀ rọ́bìtọ̀. ẹni tó jọmọ nǹkan ni ò ní fẹ́ kí nǹkan bàjẹ́. mo dẹ̀ wá wòye pé kò sí problem, gbogbo nǹkan máa padà wà ńgbọ̀n bá yá. èmi ò kí ń pop nose, gbogbo ń tọ́lọ́run fún mi pátá àti sánmọ̀ ló ti ń fún mi. mi kì í lọ rí olówó ní lọ́dọ̀ ìjọba, mi kì í wọ̀ sọ́sọ́ ní mo gbìyànjú. alhamdulillah àwọn ẹrú Ọlọ́run kan la kó wá yìí, èèyàn yé èèyàn ni wọ́n, abẹ́ Zamzam ni wọ́n wà. abẹ́ Zamzam òun làwọn ẹrú Ọlọ́run tí mo kó wá ni wọ́n wà, tá à ń ṣe dùá, tá à ń ṣe tawaf. alhamdulillah mo nígbàgbọ́ sí kí n mójútó iṣẹ́ mi kí n lè fi jẹ́ olùgbìyànjú nínú ayé. ìnígbàgbọ́ sí kí n máa wọ̀ sọ́sọ́, kí n máa pẹ́ mọ́mọ́ èèyàn kan lókè. èmi ẹ ṣe bẹ́ẹ̀ o, wallahi tallahi, torí pé Ọlọ́run ní innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura. èmi retí thank you lórí gbogbo tí mo bá ṣe, torí ẹ̀rù ríyà, ẹ̀rù àlíyàwó máa bà mí gan. mo sì mọ̀ pé kò sírú ọlá tá a lè ní láyé, kò sírú owó tá a lè ní bẹ̀, kò sírú iyì tá a lè ní bẹ̀, kò sì kẹ́sẹ̀ nǹkan kan mú oríire tàlkìyàmà, ọlá tàlkìyàmà, iyì tàlkìyàmà, ìdùnnú tàlkìyàmà, dáadáa tàlkìyàmà. so tàlkìyàmà yẹn wà very essential sí mi ju gbogbo rándanrandan tínú ayé yìí lọ. èmi ò ṣe nǹkan kan nítorí àlíyàwó. ẹ̀yin ẹrú Ọlọ́run, ìwà àtúmọ̀ sí nǹkan kan until ọjọ́ tí bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello tí bàbá yẹn jáde láyé. ọjọ́ tí bàbá wa Muhyiddin Ajani Bello jáde láyé, ọjọ́ yẹn àti ìgbé wọn lẹ̀ bí driver ṣe já mi lẹ̀ tán. ẹ jẹ́ ń ka àwọn tí wọ́n ń bẹ níbẹ̀. àwọn Muslim community wọ́n wà ní dúró, àwọn anakomio ó bẹ̀rẹ̀ látòrí coordinator wọ́n wà ní dúró, ẹ̀yìn afẹ́ẹ̀sà òkè wọ́n wà ní dúró, àwọn Zumratul Mumin wọ́n wà ní dúró. èèyàn tí ń bẹ ní ìdúró ń jọ́ náà wọ́n ó tó 50. Taofeek náà wá ní dúró. ẹ̀yìn aṣíwájú mùsùlùmí Ọ̀yọ́ state Alhaji Mutiu Ọládẹ̀jọ onímọ̀lú, àwọn náà wà ní dúró. mo wá sọ̀kalẹ̀, mo ti kúnlẹ̀ báyìí pé àmọ̀kú ọ̀rọ̀ bàbá Ọlọ́run bàbá wa gbà wọ́n lẹ́rù, Ọlọ́run yóò bá wa ṣe wọ́n lẹ́rù oníkẹ́, Ọlọ́run mójútó wa, yóò ṣàánú àwa náà, yóò jẹ́ agún lẹ́mìí. mo ń kí àwọn èèyàn lọ. ǹjẹ́ kí mo bá ń pe Sheikh Akeugba Gold, ọba ní ìwọ láyé òun ò ní kí ọ láyé, àfi tí wọ́n bá ń kíra lọ́run lókù. ibi mo ti wá fún lésì nìyẹn. mo ní òórí pò ní làákàyè, òórí pò ń sọ fáwọn èèyàn pé ò ní kọ̀rọ̀ rẹ̀, òórí pò ń sọ fáwọn èèyàn pé ò kì í sàfà, òórí pò kò sí àwòkọ́ṣe kankan lára rẹ̀. mo sọ bẹ́ẹ̀, inú yẹn ti bí mi gan, toró ti believe pé wọn embarrass mi gan lójú gbogbo àwọn tó dúró. wallahi ká sì mọ́ parọ́, yàtọ̀ sí ọjọ́ orí díẹ̀ tó fi jù mí lọ, role model ni mo jẹ́ fún níbi dáwà, níbi business. èmi tèmi fún ní ìmọ̀ràn rèé nígbà tí ò tiẹ̀ bá nǹkan kan mu. wallahi tàlá ni mo sọ fún wípé look, pẹ̀lú ògo Ọlọ́run dáwà yìí ó ṣe débi yíyẹ. èmi ò kí ń bínú èèyàn. ọjọ́ wo lọ́lọ́run lọ bìkan rí tí mo ní èmi mi kì í ṣe bẹ́ẹ̀, torí Ọlọ́run ṣàánú mi, adabani rabbi fa ahsana ta'diba. àwọn tí wọ́n lapa tí wọ́n tóbi láyé ló bí mi, wọ́n fi kọ̀nà àkọ́ mi, wọ́n kọ́ mi ní ìwọ̀ sọ́sọ́. tí mo bá lọ sóde mo lọ náwó ni, tí mo bá lọ òde mo lọ jíṣẹ́ Ọlọ́run tún lọ náwó ni. Olúwa ni máa ṣe bẹ́ẹ̀, kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa fún ní kọ̀nà à. bọ́lọ̀ ń bá ṣe ṣe kálukú òun náà ni kálukú ọmọ ṣe. ṣẹ́wárí ọjọ́ tó ti sọ yẹn yóò tó èèyàn 20 tí wọ́n pè mí pé ìyá wa ẹ dákun ẹ wà very careful, ẹ dákun ẹ ṣọ́ra fàlàjì Akeugba Gold, ẹ dákun tó ṣẹlẹ̀ lónìí yẹn lágbára o, ojú wa ló ṣe. alhamdulillah chairman alálàjì tòní Alhaji Atẹ́rẹ́ wọn bẹ́ẹ̀ secretary man wọn bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tó tóbi. kò tún ní tìjú débi pé kò tún rò ó wípé àwọn èèyàn yìí ọ̀rọ̀ tó ń sọ yìí náà lè implicate òun. wallahi kò rò bẹ́ẹ̀, bọ́lọ̀ wọn bá fẹ́. àti ìgbà yẹn wọ́n á wò pé ẹni yìí kò take it lightly pẹ̀lú mi, kò take it easy. èmi náà wá pọ̀ níbẹ̀ lọ́hùn, èmi náà wá dákẹ́ àdúrà. bá a ṣe ń lò bọ̀ nìyẹn tó fi wá di, ẹ̀yin náà wo bí àwọn nǹkan yẹn bó ṣe ń wá, tó fi wá di pé wá make conclusion. ìwọ òun pèrè lóníwàásí,
o lè jáde fún yẹn pé ẹ foríjì ǹjẹ́ wọ́n lẹ́mìí ìtẹ̀ dáríjì so ǹjọ́ foríjì ẹ̀dá ẹgbẹ́ kankan gbogbo ibi tí ọ̀yẹ ìwọ ni wọ́n máa bá níbẹ̀ ní ọjọ́ ìwọ yìí ní ọjọ́ tí wọ́n mú ẹ ní zone 2 tí wọ́n gbé ẹ sí inú mọ́tò nígbà tí ìwọ ìdáwọ́ àti àwọn alùsùnà pàápàá jùlọ Malam Yusuf tó ní agbára èmi dé mi ń pe Barrister Ismail rèé pé wọ́n gbọ́dọ̀ ní opportunity láti gbé ọkọ̀ ní sport yẹn kọ́lọ́n kó jọ kó dákun gbogbo ọ̀nà tí wọ́n rìn tí wọ́n fi ní rí ọmú èmi mi ọmọ wà bí kí mo sí ìbà kankan ọmọ sí ọ ìgbà náà ni wọ́n sì máa ronú aburú lórí kíni kí ló dé ní àti ẹ̀pọ̀ kí ló rò pé mi pẹ̀lú rẹ fi jọ súnmọ́ra kí ló rò pé ó fi jẹ́ pé muamala ní àti ẹ̀ ń láti kò sí ní tó fi yẹ kó ronú bẹ́ẹ̀ torí pé mo mọ̀ ọ́ wípé ìwọ̀nba òun náà ni ó tiẹ̀ ní ìmọ́lẹ̀ kò sí ìmọ́lẹ̀ kankan tó o bá rìn lọ bí ẹni ó ṣẹ̀ṣẹ̀ dìde nínú agbo ogun ni wàláhì tàláhì ìbọn ọ̀fàmọ̀ tó o bá rẹ̀ ní sọ fún ẹ ìmọ́lẹ̀ ò sí lójú ẹ kò sí lẹ́nu ẹ kò sínú gbogbo àràkàtẹ ìwọ lọ chẹ́ẹ̀kì fídíò tó o ti ń lọ ní Alhaji Wasiu Ayinde wo bó o ti ń ṣe níjọ́ náà kò sí onílàákàyè tí o rí pé this man eléyìí wàláhì ní ìparọ́ fún ẹ because inú Al-Qur'an Ọlọ́run ní simahum fi wujuhihim min athari sujud Olúwa ní àwọn ẹni tèmi ojú wọn lẹ́ẹ̀tì rí ìmọ́lẹ̀ mi ojú wọn lẹ́ẹ̀tì rí ìdùnnú ojú wọn lẹ́ẹ̀tì rí ìbẹ̀rù Ọlọ́run nínú Al-Qur'an nǹkan méjì ló sẹ́njọ́ náà téèyàn fi mọ̀ yí pé rárá Ọlọ́run ní wa ibadur rahman àwọn ẹni tèmi alladhina yamshuna ala al-ardi awnan wọn ní máa rin àrìn yẹn lórí rẹ̀ wọn ní máa rin mutakabur ìrìn rẹ̀ ó dàbí mutakabur àwọn ìṣesí kan bẹ tó rò pé ó fi ń jọ Ọlọ́run ó dẹ̀ fi ń jẹpẹrẹ ara ẹni gbogbo orúfẹ́ àwọn ìṣesí ó tún wá rò ìwọ wá ní tíwọ̀ ọ̀bá pa mí tíwọ̀ ọ̀bá rán mi lẹ́wọ̀n kí gbogbo dúkìá rẹ̀ ọ̀tán sí lórí kíni kí lèmi àti ẹjọ́ ń fà sọ kẹ́mọ̀ kan sọ nǹkan kan tí mò ń bọ́ fà ṣé mò ń bọ́ dùn mọ́ ọ̀yọ́ ni ọmọ ìpínlẹ̀ lẹ́ni wàláhì tàláhì bí wọ́n ṣe ń ro yẹn ìwọ tí mùnáfíkì yẹn dé rí i pé bọ́ ọba ti ń tẹ̀lé pátì báyìí tó bá yá wà á túmọ̀ mẹ́jà báyìí tó ọba ti rí i pé àwọn eléyìí wọ́n parí ìjọba lọ ọkọ́ kó wà pẹ̀lú bàbá Adédùbú fáá nígbà táwọn ìjọba kan débẹ̀ ó ṣe bí ìgbà tó dé mọ̀lété rí ìgbà tí ìjọba yẹn tún parí lọ tí Ajímọ̀bí tún dé ó tún wà pẹ̀lú ìjọba Ajímọ̀bí for good 8 years ìgbà tí bàbá Ajímọ̀bí fẹ́ parí ìjọba ó kù díẹ̀ tí ó parí ìjọba lọ láwọn APC sí ọ lẹ́yìn ìgbà tó di chairman alálàájì fún ọdún 8 lọ láwọn APC sí ọ ò sí APC mọ́ ó tún join PDP Ọlọ́run sì ń pẹ̀lú rẹ̀ ta lórí tó bínú ẹ̀ gbogbo ń tọ́lọ́run bá kádàrá kí wọ́n mọ̀ fún mùlùmùmí náà sí ní mi gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kí n máa gbà lọ́dọ̀ ìjọba wọn ṣaláì sọ fún mi pé ó ń jáde ǹjẹ́ ẹgbẹ́ délé mi rí ṣé mo dẹ̀ dààmú rí ṣé mo ní ẹjọ́ fún mi nígbà tọ́lọ́run stop fún mi ó dẹ̀ tún mọ̀ ju àwọn APC lẹ̀ ó tún join PDP láàrin bẹ́ẹ̀ náà ló tún pe àwọn tó wà lókè ó tún wà lérí mọ́ mi wípé ìwọ ọmọ Tinubu tó bá ọmọ Tinubu nǹkan sọ́mọ Tinubu lọ́lọ́run ni kí ló ń ṣe ẹ náà wáì tó ń kéwèé kí ló dé tó ń ṣe bí arúgbó ṣé èmi àti ẹ sáà ń ṣe competition ni ṣé mo ní mo fẹ́ jẹ ìmáàmù Ọ̀yọ́ ni wọn náà dẹ̀ lè jẹ ìmáàmù Ìbàdàn what is your problem kí ni ìṣòro rẹ tó fi wá rò wípé o ti gbogbo ẹ tí wọn bá wá máa burú tó ti ṣe ẹlòmíì ọmọ sọ pé wàhálà Alájà Kaola pọ̀ Alájà Kaola níjàgbọ̀n mi níjàgbọ̀n o gbogbo ní udi tún udi náà ni o ẹni ọba ti dáadáa síwájú ni ọmọ rí dáadáa o mo wá ń retí rẹ gbogbo ibi tí àwọn letters yẹn ti dé mi ní bọ́n ẹ mọ́ nítorí pé èèyàn gbọ́dọ̀ wà very careful torí pé ní tó bá desperate bí rẹ èèyàn gbọ́dọ̀ sọ pé òun wò níran ó rántí ìwọ tó burú débi pé wàláhì tàláhì kò sẹ́ńtì ọmọ àwọn àgbàlagbà wọn ní anásù kanabuti fàmí ní ọ̀rọ̀ ìkún ẹlòmíì wà mo wulẹ̀ ronú kó tiẹ̀ fẹ́ súnmọ́ rárá so mi kò sí nǹkan kan ní day one tí mo ti rí ọ òun ni mo ti mọ wẹ́ẹ̀ tó jẹ́ torí ẹ̀ ló jẹ́ excuse ẹ̀ yányá wípé lórí muamala no way kò sí ní tó jọ nítorí pé ẹni òkùnkùn Olúwa ní kul ja'ala akwaza akọl batil innal batila kana zahuqa látara bẹ́ẹ̀ gbogbo ara tó bá lọ fẹ́ dá mo ready fún ẹ mo retí ẹ Taofik Ọlọ́run ó gbọ́lá pé àgbáríkà mi okùn tó fi wá sí Ìbàdàn kò ní gbà fún ẹ oríire mi sẹ́ ìwọ náà mọ̀ wípé ń ṣe kò sí tí mo lè ṣe tó ní máa sáré ẹ̀ ìwọ ni mo bẹ́ẹ̀ sáré oníyọ bílíọ̀nù kan lákàntì ǹjẹ́ mo bẹ́ẹ̀ dùn ǹjẹ́ mo ní òbún mi bẹ́ẹ̀ ẹni ó bá ti ẹ̀jọ́ lọ́rẹ́ olèyàn ǹjẹ́ mo kí ni mo ṣe ní last year tèmi pẹ̀lú ẹ̀jọ́ wá sí hajj yìí náà ni ìkan nínú ọ̀tọ́ bọ́ wá láti diaspora tí obìnrin yẹn ní mental disorder ọmọ ń ṣe bí ìbọn jẹ́ pé ọlọ́kọ̀ wá sí mọ́kà ni ọ̀pọ̀ pé kálukú wá pẹ̀lú àwọn ẹrú Ọlọ́run rẹ̀ èmi mọ̀ tẹ̀lé obìnrin yẹn lọ́mọ stage 5 Abdulaziz Malika Abdulaziz èmi mọ̀ bá obìnrin yẹn lọ́bẹ̀ ọmọ bèrè obìnrin yẹn mọ̀ fẹ́ lo 3 months nínú mamlaka yìí kó tó bọ́ta mo ṣe wàhálà lórí obìnrin yẹn ìyá Medina ṣe wàhálà Barrister ṣe wàhálà lórí obìnrin yẹn kó tó di pọ́lọ́ ń bá wa ní kóbìnrin yẹn padà sí UK ó dájú pé ẹnu ṣe tí mo lọ sí England òun ni mo ṣe ń parí ìjà Ìmáàmù Gébú àti alájà tó sì kejì ajá Khadija
nítorí pé ìwà rẹ yẹn o tún fi kó bá àwọn èèyàn, o tún fi kó bá Imam Gebu lọ́dọ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wọn. Kí ló ṣẹlẹ̀ Taofeek? Kí ló fà á? Torí ẹ̀ náà lèmi náà ṣe lè bọ́ ẹ tí wọ́n bá rò pọ́nà kan bẹ tó sì ti rí pé mi lẹ́nìkan kan Ọlọ́run nìkan ni mo ní. Àwọn èèyàn tí wọ́n jọ mọ̀ wá pọ̀ náà wọ́n gbọ́. Gbogbo àrà tó bá wá fẹ́ dá ìwà bẹ́ẹ̀ retí ẹ̀, ìmọ̀ retí ẹ̀. Èmi ò mọ̀ bóyá èèyàn kí apply wisdom mọ́ knowledge tó bá ní. So ti ẹ̀ ní knowledge ni àbó kan ṣe garaje. Ṣé kí ni tó dámọ̀ àbó kan ṣe garaje lásán? Wallahi tallahi garaje lásán ni. Ó sì nú wọn. Ẹnìkan ò ní mímọ̀ kí ìmọ̀lẹ̀ ọmọkùnrin ìmọ̀ rẹ̀. Kò sí mọ̀ ni kò sí mọ̀lẹ̀ inú wọn bá tí wọ́n mọ̀. Wallahi tallahi mo mọ̀ jáde fún ẹ. Mo ń retí ọwọ́ ẹ. Mo ń retí gbogbo àrà tó bẹ́ fẹ́ dá. Gbogbo bí o bá fẹ́ lọ. Mo ń retí ẹ. Gbogbo ntọ́ lọ fẹ́ ṣe òun náà má ṣàì ṣe. Gbogbo bó ṣe ní gbogbo ntọ́ bá ní lọ ọ̀nà yẹn máa náà. Àmọ́ má gbàgbé pé bó ṣe ń sọ òun náà ni ọ̀rọ̀ yẹn ń dé tì mí. Bó ṣe ń sọ òun náà ni dé tì mí. Ọdẹ rẹ̀ ni yín. Olùbátẹnijẹ́ ni yín. Ẹ̀yin tẹ́ máa gbé kọ̀rọ̀ tẹ́ máa ṣàbúrú. Tẹ́sì máa ṣe bí innocent. Tẹ́sì máa ṣe bí innocent. Tẹ́sì máa rò pé plan fẹ́ dẹ̀gbẹ́ yín. Ìwọ lọ lo ẹ̀yìn kí lórúkọ àdírẹ́sì ọmọkùnrin Múrí àbí kí ló ń jẹ́ Múrí Bàrígà àwọn lọ́nà àdírẹ́sì ẹ̀ nílọrin nítorí ìpalà burú ní gbogbo yín. Kí ló dé sẹ́ẹ̀ ní jogun omi ni sẹ́yìn nìkan lẹ wà nú ayé ni fìtínà ṣe pọ̀ lára yín báyìí ẹsẹ̀ níṣòro báyìí sẹ́yìn nìkan lẹ fẹ́ jẹ gbogbo ayé wọn sẹ́yìn lẹ ń lò gbèsè sẹ́yìn lẹ nímọ̀ àwọn tó kù ni. Kí ló ṣẹlẹ̀? Kí ni ìṣòro rẹ? What is your problem? Èmi ò ní bùn ẹ torí pé àwọn èèyàn mọ̀ ẹ́ gan, àwọn èèyàn mọ̀ ẹ́ gan, èmi náà dẹ̀ mọ̀ ẹ́ gan. Sọ rántí ọjọ́ tí kan nínú àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ lólódó obìnrin yẹn ilé abínúwà kan ni wọ́n ti fẹ́. Kí sẹ́ńtì mi lè sọ tí mo bá rí ẹ o wallahi tallahi torí conversation mi àti ẹni ó dẹ̀ lè jìnnà rẹ̀ torí pé kò sí bẹ̀rù Ọlọ́run fún ẹ ṣùgbọ́n mo fẹ́ràn ẹ létí. Obìnrin accountant yín nígbà tí àwọn olórí ibú tí wọ́n lọ pa sẹ́nu ọ̀nà géètì ẹ̀ nígbà wọ́n lọ pa sẹ́nu ọ̀nà géètì ẹ̀ ẹni ẹlẹ́ni obìnrin àlùbáríkà tó níwàárí tó níṣẹ́ rí ní kọ̀rọ̀ àti ní gbangba tóbìnrin yẹn ṣe wọ́n ṣẹ́ tán tí mo wá pè ọ́ níjọ́ kẹta láti kí ẹ pé ẹ mọ̀ pẹ̀lẹ́ tóbìnrin ló fún ẹ problem jàre gbàgbé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn da lẹ́nu ẹni tó pẹ́ mi níbẹ̀ lára tiẹ̀ náà báwo làwọn èèyàn ó ṣe wá fún mi ní ìròyìn nípa rẹ̀ tẹ́mi mi ò wá balẹ̀ sí ọ ẹ̀mí mi ò lè balẹ̀ sí ọ Mr. Man ẹ̀mí mi ò lè balẹ̀ sí ọ torọ́ bẹ̀rù Ọlọ́run ní ìtumọ̀ sí ẹ ọ̀tọ̀ yẹn ní kọ̀rọ̀ ọ̀tọ̀ yẹn ìwà ti ṣẹ̀tàn lọ̀rẹ́ tímọ́tímọ́ ní tí mo fẹ́ sọ nìyẹn sọ mi ń retí ọwọ́ ẹ̀ àtijọ́ wà ní bátútù bátù jẹ́ àjọ wo ta ni àwọn tẹ́ ẹjọ́ ń plan rẹ̀ yẹn náà ẹjọ́ máa plan rẹ̀ kó lè bá àmọ́ pé sùfùrù ni ẹ you are nothing mo ń retí yín mo dẹ̀ retí ọwọ́ yín wallahi tallahi ní Olúwọba àlékẹ́ọlá tó fi àánú rẹ̀ mú mi wọ́n mọ̀ kátàlì mọ̀ káràmà òun ló sì lóhun ọba àbòsí tán fúnra ẹ̀ lónìí ní àrùn tó zulmu ala nafsi waja'altu bainakum muharraman fala tazalamu Ọlọ́run ti ní fala tazalamu Ọlọ́run wọlá pé òun ló sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ kí mọ̀ràn rí ọjọ́ àtàwọn tẹ́jọ́ ń gbìmọ̀ràn yẹn inú aburú ibẹ̀ lọ́mọ wà ẹni tí ọ̀dà aláwùjọ lọ́rẹ́ tiẹ̀ ẹni tó dálá burú lọ́mọ mú lọ́rẹ̀ àwọn lọ́mọ ń ṣe godfather wọn àwọn lọ́mọ ń jọ̀rẹ̀ fún kò sẹ́ńtì ò ti mọ̀ ọ́ mọ́ ẹnìkan ò lè jẹ́ ní ìmọ́lẹ̀ kó jẹ́ èèyàn gidi kó fọ̀rọ̀ lọ ẹ́ torí wọ́n ti mọ̀ ẹ́ they know you wọ́n ti mọ̀ ẹ́ kò sẹ́ ní ìdípọ̀ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ kálukú ló ti rí ìnárí ẹ̀ Ọlọ́run bá àlékè ọlá ọba tó ní gbogbo wa Ọlọ́run ní padà lẹ́yìn wa ní tí mo kàn ní kí n sọ nìyẹn o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o káyìn yẹn ó lè mọ ìtumọ̀ lẹ́tà tẹ́rí yẹn ó ti lọ káàkiri gbogbo àwọn tá a jọ ń sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn tá a jọ bàbá wa chief imam of the land lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn muslim community lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn muslim lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn ààrẹ mùsùlùmí lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn gbogbo àwọn èèyàn ńláńlá ó ní mo ti ní kálọ̀ bá mi serve ní lẹ́tà yẹn nítorí pé àmọ́ ẹ̀dẹ́wájú dẹjọ́ àmọ́ ẹ̀dẹ́yìn dasọ àwọn tí wọ́n bá rí bó ṣe rí èèyàn gbọ́dọ̀ sọ pé wọ́n mọ̀ wò wọ́n rùn gbogbo ẹ̀yin èèyàn náà tẹ́jọ́ lólùfẹ́ ọwọ́ ọ̀tá ò ní tẹ̀yìn ọwọ́ ẹni bí ò ní tẹ̀yìn àníjọ nájà wàràwàrà Ọlọ́run ó gbé gbogbo wa lékè àwọn ẹni bí o àmọ́ tí wọ́n fojú hàn bí èèyàn rí táwọn èèyàn mọ̀ wọ́n ọ̀nà wọlé tó fẹ́ gbégbà mọ́ gbogbo ètò ẹ̀lò lórí ìwà bí ìyá tí ò bá tí ì tó yẹn lọ mọ́ níta ilé ṣe nísìn plan tí wàá ṣe ń sìn yàtọ̀ sí èmi àti bàbá Fàyímà tó saburú tó gbé jáde yẹn tẹ́ ẹ sọ di crime ẹ wá lọ wá ibòmíì bóyá tí ọkùnrin bíi mẹ́fà tí mo bẹ̀ lábẹ́ wọn ibẹ̀ ní kẹ́ wá ń sìn ètò yẹn ní kẹ́ lọ ṣe sórí ìwà bí à ń sìn oúnjẹ ní kẹ́ gbé sórí social media ń sìn ọmọ olórí ibú obìnrin tó wà láàrin yẹn ẹran kó tó lọ jíṣẹ́ yín lẹ́ẹ̀kejì sọ ọ̀rẹ́ tí ọmọ tó gbà lálejò Taofeek ọ̀rẹ́ tí ọmọ ẹ̀ràn kí ọmọ olórí ibú tó gbà lálejò nítorí pé òkì sí láwùjọ àwọn tí wọ́n dáa òun náà ni kò síbi tó yẹ kán ti máa bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ wà láwùjọ àwọn ẹni ló ti wọ́n máa bẹ́ẹ̀ ó ti dojú ọ̀tá kọ gbogbo ọkùnrin tán ó tún ti fèsì èmi obìnrin náà ọba tó ní mí wàláhì yóò gbé mi lékè Ọlọ́run wọlá apóhun lọ́fà àánú ẹ̀ gbé mi kalẹ̀ ìmí kì í sọ lóògùn bí rẹ mi ẹsẹ̀ tí ò ní kọ̀rọ̀ rí bí rẹ mo mọ̀ pé lágbára Ọlọ́run máa borí rẹ ọlá la hawla wala quwwata illa billah ẹ̀yẹ̀yàn mo dúpẹ́ lọ yín Ọlọ́run ní padà lẹ́yìn wa